bẹ́ẹ̀ mo sọ ṣáhùn jíyọ̀ lọ́bẹ̀ ó mọ̀ mi ó ṣáhùn gbohùn orin mi èmi làgbo fẹ́ tọ́ra yẹn sọ orin lọ́mọ. bẹ́ẹ̀ mo sọ ṣáhùn jíyọ̀ lọ́bẹ̀ ó mọ̀ mi ó ṣáhùn gbohùn orin mi èmi làgbo fẹ́ tọ́ra yẹn sọ orin lọ́mọ. bẹ́ẹ̀ mo sọ ṣáhùn jíyọ̀ lọ́bẹ̀ ó mọ̀ mi ó ṣáhùn gbohùn orin mi èmi làgbo fẹ́ tọ́ra yẹn sọ orin lọ́mọ. bẹ́ẹ̀ mo sọ ṣáhùn jíyọ̀ lọ́bẹ̀ ó mọ̀ mi ó ṣáhùn gbohùn orin mi èmi làgbo fẹ́ tọ́ra yẹn sọ orin lọ́mọ. mo ti gbé tèwé tàgbà ẹ̀yà jẹ́ ká lọ aṣíwájú sọ̀tọ̀ Adélékè òfìlẹ̀ pọ̀ tí fọ́tò lùkà oníkáwájẹ́ kábàyọ̀ kábàjọ́ kárabàbà kábàdúpẹ́. ọba tó dá wá sí kòkòkò kòbíkò lówó ọpẹ́ máa ló jẹ́ ẹrù bá mọ̀ ìyá àdúgbò. ọba tó dá wá sí kòkòkò kòbíkò lówó ọpẹ́ máa ló jẹ́ ẹrù bá mọ̀ ìyá. àwọn ọba tó dá wá sí kòkòkò kòbíkò lówó ọpẹ́ máa ló jẹ́ ẹrù bá mọ̀ ìyá àdúgbò. ọba tó dá wá sí kòkòkò kòbíkò lówó ọpẹ́ máa ló jẹ́ ẹrù bá mọ̀ ìyá. aṣíwájú ló sọ̀tàn bí ọmọ ọlọ́fà mọ̀jọ ní ẹ̀já kádìsá ní òrò tó fà tán wí. ọba tó dá wá sí kòkòkò kòbíkò lówó ọpẹ́ máa ló jẹ́ ẹrù bá mọ̀ ìyá dúpẹ́. ọlọ́jọ́ tuntun bá lóhùn o oníṣọ́gbà wọn làwọn èèyàn máa dúpẹ́ rẹpẹtẹ. ọlọ́jọ́ tuntun bá lóhùn o oníṣọ́gbà wọn làwọn èèyàn máa dúpẹ́ rẹpẹtẹ. aṣíwájú Adéwùmí Adélékè Abdulateef sọjọ́ wọn pẹpẹ wá rẹpẹtẹ. ọlọ́jọ́ tuntun bá lóhùn o oníṣọ́gbà wọn làwọn èèyàn máa dúpẹ́ rẹpẹtẹ. bí ọpẹ́ yà pa ọ̀pọ̀ nàbí lọ́jọ́ yẹn o má ṣe bí wọn náà máa padà ṣẹ̀rí pọ́pẹ́ yẹn bàbá. ọlọ́jọ́ tuntun bá lóhùn o oníṣọ́gbà wọn làwọn èèyàn máa dúpẹ́ rẹpẹtẹ. pẹ́pẹ́pẹ́ tó kú ṣe nílẹ̀ àárọ̀ o. Abdulateef aṣíwájú Adéwùmí aláṣẹ Amdes company tó sọdún ọkọ̀ Ṣẹ̀kínà ti kú kíkú kan ò nípa ẹ́ ọkọ̀ mo ní sọ́lá ọdọọdún lẹ̀ wá wà o ọkọ̀ yìí kọ́ sọ́lá ò lọ́dọọdún ní pèrègùn ló máa sọ lọ́tún oníbùrí jọ gẹ̀ẹ́sì èèyàn alájọ orí ní kéwù sàmínà korogodo ayé ò ní lùlù fún ẹjọ́. síwájú Adéwùmí o Abdulateef aṣíwájú Adéwùmí aláṣẹ Amdes company tó sọdún ọkọ̀ Ṣẹ̀kínà ti kú kíkú kan ò nípa ẹ́ ọkọ̀ mo ní sọ́lá ọdọọdún lẹ̀ wá wà o ọkọ̀ yìí kọ́ sọ́lá ò lọ́dọọdún ní pèrègùn ló máa sọ lọ́tún oníbùrí jọ gẹ̀ẹ́sì èèyàn alájọ orí ní kéwù sàmínà korogodo ayé ò ní lùlù fún ẹjọ́. aṣíwájú Adéwùmí bàbá Nasira mi bàbá Amadu bàbá Amira bàbá Aisha bàmájà sọlámà ni bàbá Détọ̀nà kọ́lọ́ máa jẹ mọ̀nira èèyàn alájì orí ní kéwù sàmì korogodo ayé ò ní lùlù fún ẹjọ́. èèyàn bàkínì náà ni bàkínì presenters ni èèyàn alájì Fàtáì ni èèyàn ewé ń jẹ Asimiyu ni aṣíwájú Adéwùmí bàbá Nasira mi bàbá Amadu bàbá Amira bàbá Aisha bàmájà sọlámà ni bàbá Détọ̀nà kọ́lọ́ máa jẹ mọ̀nira èèyàn alájì orí ní kéwù sàmì korogodo ayé ò ní lùlù fún ẹjọ́. bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ o tó ṣiṣẹ́ bí aago tí ó bá lówó wọn ló ṣe lásán nìyẹn àlùbáríkà sọ̀rọ̀ aláìṣẹ́ lọ́sàn ni wọ́n ìbágbẹ́mi lédè tó ń kẹ́rẹ́ láàrẹ̀ Àbáyọ̀mí sọ̀rọ̀ nípa ìsàn tẹ́tọ̀rọ̀ alájì sára sára alájì jùlọ jagun mọ́dún ní ṣífù yìí alájì Mubaraki olómi làkọ̀wé ẹgbẹ́ ọmọ ṣiṣẹ́ kékeré owó bíi tírílíọ̀nù. má ṣiṣẹ́ ọjà nǹkan àlùbáríkà lójú láyé tẹ́ bá ṣiṣẹ́ o tó ṣiṣẹ́ bí aago tí ò bá lówó wọn ló ṣe lásán nìyẹn àlùbáríkà sọ̀rọ̀ aláìṣẹ́ lásán ni wọ́n ìbágbẹ́mi lédè tó ń kẹ́rẹ́ láàrẹ̀ Àbáyọ̀mí sọ̀rọ̀ nípa ìsàn tẹ́tọ̀rọ̀ alájì sára alájì jùlọ jagun mọ́dún ní ṣífù yìí alájì Mubaraki olómi làkọ̀wé ẹgbẹ́ ọmọ ṣiṣẹ́ kékeré owó bíi tírílíọ̀nù. Sọ̀díkì orin lọ́mọ ti dé Sọ̀díkì orin lọ́mọ ti dé
èdè tí ó lẹ́jà bá kan lórí wa. Àgbọ̀mágbẹ́ màsáni lọ́mọdé kù níbẹ̀, àgbàgbà kù níbẹ̀. Orin lọmọ Music Empire kò láfiwé.